ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká gbọ́ nǹkan táwọn bàbá yìí sọ kí n tó sọ̀rọ̀ lé ẹ ṣe ó yá. àti fiṣẹ́ ńlá kan ilé Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́wọ́ pé kí wọ́n jọ wọ́n ti torí Ọlọ́run gbogbo àwọn ọmọ wọn pátá tí bá ń bínú wọn bá bẹ̀rù sí wọn lọ́kàn. Then àwa ń fi àsìkò ìran Comrade Akínọlá George sí bàbá wa Bánjí Akíntóyè kàn pé Sunday Igboho kàn sọ fún wípé gbogbo àwọn bloggers tó sọ̀rọ̀ àǹdẹ̀ kàn ceasefire. Àgbẹ̀gbọ́ kàtàkàtà ní gbòòrò ayé ìlú ẹ̀jọ̀ ọ̀dọ́ ṣé ẹ̀jẹ̀ bá wa ṣiṣẹ́ ọ̀rọ̀ ló kó mo rò wá o kó tó di pé àwa náà bẹ̀rẹ̀ sí fún wọn lésì kó tó di pé ó tó di woro sí woro ká tó máa jọ máa fúnra wa lésì ẹ jẹ́ ń gbé tọ̀nà dé wá kẹ́rì. ẹ jọ̀ọ́ níbo ni ẹ̀yin bàbá yìí wà pẹ̀lú ààrẹ ìṣọ̀kan Oòduà nígbà tí tọ̀nà dé bẹ̀rẹ̀ orí burúkú tó bẹ̀rẹ̀ yìí ṣé ẹ máa sọ pé ẹ̀sìn láyé ńgbà tó bẹ̀rẹ̀ lè ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ tiwọn ná ká kọ́kọ́ gbọ́ àwọn nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ kó tó di pé àwa ń sọ̀rọ̀. Once again olórí burúkú máa ṣàǹfààní tí gbogbo ayé mọ̀ sí Sunday Igboho fẹnu gba nation fẹnu wúgate tẹ́tí bẹ́ẹ̀ lẹ jẹ́ kó gbọ́ olórí burúkú ààrẹ arógbòbògùn jẹ́ ọmọ ìrankíran tí ń fa bíáyà sọrí gbogbo àwọn bloggers tó ń pè jáde kí wọ́n máa sọ̀rọ̀ sí Ìbà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land lóògùn ọ̀fẹ́ o bàbá kò ń ṣẹrú ẹ o sọrí tó bá fẹ́ káyé ẹ bàjẹ́ kó bá fẹ́ káyé ẹ ta ìwọ Sunday Igboho fẹnu gba nation pé àwọn ajá bloggers yẹ pé wọ́n so kọ́sọ́nù wọn àti ìyá olórí burúkú olóbò pàǹpà gbogbo àwọn tó ń fún lówó lábẹ́nu gbogbo àwọn bloggers àti àwọn tí wọ́n kíní pé Facebook tí wọ́n náà create lọ́tún lọ́sì tó fi ń sọ̀rọ̀ sáwọn èèyàn ìwọ nìkan náà ni ló fẹ́ ṣe security ìwọ nìkan náà ló fẹ́ gba Yorùbá nation ìwọ nìkan náà ló fẹ́ ṣe politics ibo ló wá dúró sí gan olórí burúkú aláyébàjẹ́ abilala lẹ́nu bíi tẹ̀sán. Sunday Igboho ọmọ àdánù ọmọ òfò agbára wo ló ní ogun wo ló lè dájà sẹ́nìkan máa ń já wádìí ẹni ìpọ̀nyàn náà ń pè ń jọ mọ́ sẹ́nìkan ń dógun jà ní ìwọ nìkan náà ló máa fẹ́ kán rí níbí ọlọmọfẹ náà kán rí ìwọ nìkan ló máa fẹ́ kán rí ní Kàfàǹṣà ìwọ tí ń wọgbó lọ ẹ máa bọ́ sẹ́ńkù lélẹ́ kan ẹ máa sọ pé ẹ ti ń wọgbó lọ igbó orí burúkú ẹ̀ẹ́dẹ̀ padà wọgbó lọ náà ni wọ́n ní àlọ́ lámilámi láàrin ẹnìkan rábọ̀ ẹ̀ padà wọgbó lọ náà ẹ̀ wọgbó yẹn lọ wọ́n sọ pé kí irú akéèké tó dálẹ̀ wọ́n sọ pé kí OPC sọ pé kẹ́ ẹ má lọ wọgbó náà ẹ wọgbó lọ ìwọ sọ fún ìgbà tó bá ti dé tó bá ti gbé ẹgbàgbó kúrò lórí ẹ ó máa wọgbó lọ nígbà burúkú kò ní dáa fún ẹ Sunday Igboho. ẹ má jẹ́ kí n wulẹ̀ play ẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ níbo lẹ wà nígbà tó lórí burúkú ìbẹ̀rẹ̀ tọ̀nàdé ọmọ ìran kíran yìí níbo lẹ wà nígbà tó lórí burúkú aláyébàjẹ́ yìí tó péré ẹ̀ tọ̀nàdé yìí ọmọ tẹ́nìkan òbí ọmọ àfọ́ ọmọ àdánù apọ̀dà aláìníláàkáyè amukun mẹ́kọ̀ọ́ ẹ̀ níbo ló wà níbo lẹ wà. Nobody come for Ààrẹ Ọ̀nà Kakanfò ẹni kó mú fídíò kan tí wọ́n ṣe ní déètì tó ṣe fídíò tó ṣe yìí kó mú fídíò yẹn jáde wọ́n wá ń bí léèrè pé kí ni rítì tó fi ń ṣorí burúkú yìí ó nítorí pé gbogbo àwọn blogger Ìgbòho àwọn táwọn bá ti post nǹkan wọ́n máa lọ máa comment just like that lórí comment lórí internet lórí online lórí cyberspace anybody can comment anything ṣé wọ́n á kọ síwájú orí ẹni yẹn pé Ìgbòho ló rán mi imagine nǹkan tó jẹ́ kó lórí burúkú ìjáde síta kó wá máa rant nìyẹn tẹ bá rà wáyé àwọn òbú Gani o mi ìbú Gani rárá o àlàyé ọ̀rọ̀ ni mo kàn máa ń ṣe fún wọn o bọ̀tọ́ yẹ pé kéèyàn bú wọn gidi ká sọ̀rọ̀ kò bá kùn gbé sí wọn ọ̀rọ̀ wà ńlẹ̀ ta lè sọ sí wọn bọ̀ wá kàn wó pé kò nọ́mà kì í ṣe nǹkan tá a nílò lásìkò yìí nìyẹn àwọn eléyìí ò dá làkàyè ara wọn ní òun lè sì kọ̀ọ̀kan tá à ń fún wọn tó bá pé ká bú Gani Adams ni ká wọ́ Gani Adams níwọ̀kúwọ̀ bàbá á gbé Gani sáré tó bá ń sùn tó bá ń ronú ọ̀rọ̀ tá a bá sọ kò ní lè sùn wọ́ra bọ́ lásìkò tá a wà yìí nínú ogun nílẹ̀ Yorùbá wà
àwa ń fi làákàyè ń gbé torí pé ńgbà tá a rí tí ogun kan dédédédé táwọn ọba wa tá a ti gbogbo bẹ̀rẹ̀ sí bú àwọn ọba lọ́tún tá a sọ̀rọ̀ sáwọn ọba wa àwa kan wá wo làákàyè pé ẹ dúró ná ṣé kì í ṣe ẹ̀fún lélẹ́yìí ní odidi ilẹ̀ Yorùbá tá a wà ní ogun àwọn kìnìún yẹn á kẹ̀yìn wọn á gbẹ̀yìn wọlé wá kó wa lọ gbogbo wáyà sì ti yá ṣe kí ni assist fire tẹ bá rẹ ẹnikẹ́ni tó sì ń kọ lẹ́tà tàbí ń kọ̀kọ́ kúkọ tàbí ó sọ̀tọ̀kúsọ nípa àwọn ọba wa lásìkò yìí wọ́n ń ṣèràn wa ẹ gbà bí mo sọ fún yín ẹni yẹn ò ń ṣe ọmọ ìran wa wọn ò lè jẹ́ ìran kíran ló ti wá ara àwọn tí bàbá ńlá wọn jẹ́ Fúlàní tí wọ́n wá gbélé yìí tí wọ́n ti wá bí wọn tán ti dàgbà tán ti wá bíbìkúbì sílẹ̀ yìí ara wọn nìyẹn kí n má lọ sórí ibẹ̀ yẹn ẹ má jẹ́ ń di fake. Number 2 ó tún ṣe another video míì lẹ́yìn eléyìí ṣé inú fídíò náà lè tún bàbá Akíntóyè tó bú bàbá yẹn tóbi pé ìyẹn ló wá tún jẹ́ kí n jáde mi ì tún fẹ́ gbé program tí mo ṣe lẹ́yìn yẹn wá ó tún wá bú bàbá Akíntóyè ó sọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ kò bá kún gbé ránṣẹ́ sí bàbá yẹn mo wá jáde fún pé orí ẹ̀ ò pé bàbá yìí tó sọ̀rọ̀ sí òun ló mú mi jáde síta tẹ́ ẹ bá lọ wo orí péèjì mi bàbá yìí tó sọ̀rọ̀ sí ló jẹ́ wá dẹ́ lóhùn torí ò deserve attention mi bá wá dẹ́ lóhùn torí ọpọlọ sí lórí ẹ̀ èmi máa ń láìkí bẹ́ẹ̀ tó bá lọ́pọlọ fà wá kájọ fa nǹkan eléyìí ò ní làkàì. Number 2 nìyẹn lẹ́yìn yẹn ló wá bẹ̀rẹ̀ sí jáde lójoojúmọ́ àfìgbà tó di alábùkù tó dẹ lẹ́tẹ̀ tó báyé òun ló wá jẹ́ kí Gani dẹni yẹpẹrẹ lójú gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ mo sọ fún yín ìwọ̀nba aṣọ àpọ́nlé díẹ̀ tó kù lára Gani tọ̀nàdé ló gbà sọnù lọ́wọ́ àwọn ló gbà sọnù ẹ̀yin bàbá yìí ẹ bá fẹ́ dá sọ̀rọ̀ ẹ lọ wo ìpìlẹ̀ ọ̀rọ̀ kí ló fa ọ̀rọ̀ kí ló fa ìjà níbo ni mú fídíò ẹ̀yọ kan jáde tí Sunday ọmọdé yẹn mọ́ ṣe kò sí àwọn wèrè yìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí jáde nìyẹn èmi ni coordinator Ọ̀kọ́ta èmi ni coordinator Ìkòròdú èmi ni coordinator gbogbo bẹ̀rẹ̀ sí ṣe bálabàlá bíi bálà blue mo wá rí i pé gbogbo àwọn eléyìí ìlara wà lára wọn ẹ̀tanú wà lára wọn àmọ́ kókó tí wọ́n ń jà lé lórí nǹkan tó ń bínú lé lórí àmọ́ ẹ̀yìn ìgbà yẹn nìkan tó jáde irú akéèké irú ẹyẹ ẹlẹ́dàálẹ̀ àwọn ọmọ irú ẹkùn ó irú kinní kan làwọn mọ̀ ọ́ àmọ̀tẹ́kùn làwọn ṣà ń ṣòṣì wọ́n ṣà ń ṣe rádaràdà kò sẹ́ni tó dá wọn lóhùn ẹ tún wá wọlé nísìn ẹ ń jèkúrú ọ̀fọ̀ kó tán àwọn ọmọ Gani ń gbọ́wọ́ ẹ̀ sáwo ẹ wọlé báyìí nísìn ẹ wọlé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lé ní ìkan náà ṣẹ̀ṣẹ̀ ẹ wá ní káwa dákẹ́ ṣáwa wá jẹ́ dídìrín àwọn máa da yín lóhùn ṣá ní ìrẹ́tẹ̀lé lọ sọ fún pé kó ní kádákẹ́ àní dá yín lóhùn ọ̀hún tí tá àbá tó rí orí burúkú táwọn pípọ̀ yìí ń ṣe mọ́ la máa tó da yín lóhùn and àráyè tí wọ́n gan because a busy ju gbogbo yẹn lọ ẹ wo ìtọ́ tún ṣe o onírìṣà bàbá wọn lórí aládé gbogbo kábíyèsí òjìbìnì bí àti àkún wọ́n fún àwọn ìlú ẹkùn Ọ̀ṣun state wọ́n fún wọn ní ilos pé kí wọ́n gbà kí wọ́n máa fi ṣe ẹsẹ̀ rìn kí ìrìn yẹn lè ẹ̀yà tí mọ̀ wọ́n nídìí ẹ̀ wọ́n bá ní gómìnà Ṣèyí Mákindé lọ́yọ̀ọ́ state nínú owó ìlú o àbíbì kan o àmọ́ nǹkan tó jọ dàpọ̀ pẹ̀lú Gani ó wá gbé mọ́tò fáwọn náà kálódì máṣọ káraṣọ mọ́dì kí ìdíṣà má ti gbófo ni bàbá ò ní ìdíṣà gbé mọ́tò fún àwọn ìlú ẹkùn ní last week bàbá mi májàsọ́lá wọ́n ṣe hand over kí mọ́tò yẹn fún àwọn ìlú ẹkùn security lẹ́ni lọ́sùn state ni wọ́n dẹ̀ bá wọn brand ẹ̀ wọ́n gbélé wọn lọ́wọ́ ṣé májàsọ́lá ni ò wá rí mọ́tò rí ni àbí kí ni ká ti pe rádaràdá táwọn ọmọ Gani ń bá ká èyí náà ẹ wo rádaràdá tán ṣe ẹ wo rádaràdá tán ṣe ẹ jẹ́ n fi sí kẹ́ ẹ gbọ́. ẹ wo ọba kan ló fún wa lélẹ̀ o confam ọba kan ló fún wa lélẹ̀ o ààrẹ new machine bẹ́ẹ̀ni latest machine another one is coming kò kí ń sí ọba o kò kí ń sí ọba ló fún wa o yes this is a jalalon kò kí ń sí àwọn ọba ló fún wa o yes this one is a jalalon latest another one is coming no be ọba give us yo ló bí ọba o ló bí ọba o give us yo ọba kan ló lélẹ̀ wa o kò kí ń sí ọba o àná tọrọ o èyí ò kí ń sí tọba o. tẹ̀sí wá rí pé àpọ̀dà làwọn ọmọ tí Gani kó jọ tó rò pé òun káwọn èèyàn jọ sẹ́ni pé àpọ̀dà làwọn iléeṣẹ́ pé wọn ò ní làákàyè ara wọn
new machine Ààrẹ Ọ̀nà Kakanfò leléyìí eléyìí ò ṣe tán ọba o ọba kan ló fún wa o ẹ̀yin náà ò bá ṣe ń sọ̀rọ̀ sáwọn ọba wa ni Gani fẹ́ kọ lẹ́tà sí tán fẹ́ dá lóhùn ọba wa ló fẹ́ rádì láti bá Gani ṣe papọ̀ nígbà tó jẹ́ pé o ti gbé ìkorò o ti gbé hatred sínú àwọn ọmọ ẹ láti máa sọ̀rọ̀ burúkú sáwọn ọba onírìṣà fún wọn ní mọ́tò ẹjọ́ ìlọ́sì mélòó ni májàsọ́lá kó dé Ilé Ifẹ̀ níjọ́ tán lọ síbẹ̀ ìlọ́sì tó ń tẹ̀lé májàsọ́lá nìkan tó 7 or 6 tó jẹ́ tiẹ̀ tó ní wọ́n dẹ̀ fún wọn ní another ìlọ́sì kan ókè àwọn tí wọ́n wà lọ́sùn tó jẹ́ olórí àwọn coordinator ọ̀tọ̀ọ̀sùn tó jẹ́ àwọn ni olórí wọn lọ́sùn ó yá ìwọ ni commander wọn gbà kọ́kọ́rọ́ ní mọ́tò ní ṣé ìwọ tó wà ní gbogbo báyé kù ṣé ìwọ ni Gani fẹ́ gbé mọ́tò yẹn fún àbẹ́yì tó wà lájà ànínú ibu ẹ̀rọ òrùn sá ìṣe ìwọ ló fẹ́ gbé mọ́tò yẹn fún Gani ló ní ó máa fi ṣayé kiri ni òun náà ti fi iná sórí ẹ̀bí ti májàsọ́lá òun náà fẹ́ máa dayé kó náà máa gbé mọ́tò níná lórí kiri kó náà máa ṣe fàájì ààrẹ ní tí májàsọ́lá ń ṣe náà ló ń wú yìí owú yìí náà ló fẹ́ pa yín ìlara ìlú fẹ́ pa yín owú jíjẹ ìlú fẹ́ bayé yín jẹ́ kò sí nǹkan méjì tó pa yín kú lọ owú yìí ni owú yìí ló ń ṣe yín owú tó wà lára yín náà ni owú yìí náà lè withstand there owú yìí ló ń pa yín kú lọ owú ìlara wọ́n máa lẹ́sìn gbé mọ́tò fẹ́yìn náà èwo làbúrò tí wọ́n máa jáde síta kìí sọba ló fẹ́ wa mọ́tò àlọ́ tọrọ o ọba kan ló fún wa mọ́tò àwa lè gíní kan o rádaràda tí ìlú kan nìyẹn ààrẹ ìsọ̀kan Oòduà àwòrán àwọn eléyìí nìsín bàbá rẹ rí wọn rí òṣì tán ṣe yìí gbogbo òṣì táwọn ọmọ Gani ṣe rí àmọ́ Sunday májàsọ́lá àwọn blogger àwọn ò ṣe blogger o ẹ bá tún pè wá blogger Ọlọ́run ọba yẹ yín jẹ́ ni à ń ṣe blogger ajàjàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn làwa náà ajìjàngbara ni wá à ń jàfẹ́tọ̀ọ́ ìlú wa ni ṣó ti yé yín ààrẹ lè ẹ́fà láyéláyé gbà kí àwọn ọmọ ìrankíran kan àwọn ọmọ àtọ̀húnrìnwá kan kí wọ́n máa po ọ̀gá tiwa tá a gbà fún kọ́ máa pò mẹ́rẹ̀ kò lè ṣeé ṣe o ká múrù ẹkùn ká fi lájá lọ́wọ́ ọ̀rọ̀ náà ò ní lè wọ̀ ọ́ ṣó ti yé yín ká múrù ẹkùn ká ṣe kí ni ká fi lé ajá lọ́wọ́ ọ̀rọ̀ náà ò ní lè wọ̀ ọ́ kó ń kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣe dandan ni ṣé àwọn dá sí wọn ni ṣé báwọn náà máa tójú bọ́ ní tá a bá ń ṣe ọba kọ́ ló fún wa o eléyìí Mákindé ló fún wọn mọ́tò o Mákindé ló fún Gani o ọba kọ́ ló fẹ́ wà léléyìí o ọba kọ́ ló fún wa o àlọ́ tọrọ o ọba òkú àwọn ọba kọ́ ló fà wá mọ́tò o ọba kọ́ o ṣe báwa sọ fún yín tẹ́lẹ̀ pé oyè tí Gani jẹ kò kọjá Ọ̀yọ́ kì í ṣòye gbogbo lẹ́wà ẹ̀dẹ̀ ń fagídí ra àwọn eléyìí mọ́ Oòduà Ilé-Ifẹ̀ olórí aládé Oòduà ni wọ́n ń ta sí yẹn àbọ̀ nǹkan lẹ́rí tí wọ́n dọ́gbọ́n sọ̀kù ọ̀rọ̀ sí yẹn ṣé oyè tán wá jẹ tí Gani lòun jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ṣó wá jẹlé àwa lórí ṣáwa wá gbọ́dọ̀ recognize oyè tí Gani jẹ ṣé irú àwa ìgbọ́dọ̀ recognize oyè tí Gani jẹ ṣọmọ káàárọ̀ òjìlé gbọ́dọ̀ recognize oyè tí Gani jẹ tó kọjá Ọ̀yọ́ àti pàápàá jùlọ divide and rule ní Ṣàyí Mákindé ṣe láàrin yẹn divide and conquer divide and rule ó ti lo Oríyọmí ó ti gbé kalẹ̀ ó ti lo Ọ̀sìnlárì ó ti tì mọ́lé ó ti lo Zuri ó ti wọlé ẹ̀ ó ti lo Ìgbòho ó ti kẹ̀yìn sí Ìgbòho tó wá fa Gani mọ́ra tẹ̀bí PDP ìdánájọ wà PDP ìdájọ́ ni wọ́n nà ó wá fa Gani mábẹ́ ó gbé ilọ́ọ̀sì fún lẹ́yìn tí bàbá òní gbé mọ́tò fún Ìgbòho mọ́tò tán gbé fún Ìgbòho méje ẹ̀ ní Ìgbòho ń gbé rìn káàkiri tán fi ń káàkiri tán fi ń wọ́gbú pẹ̀lú bọ́ọ̀sì pẹ̀lú gbogbo káà oríṣiríṣi àwọn ọmọ àjọ bẹ̀rẹ̀ tí ń jápò wáyà ẹ wá gbé mọ́tò síta lẹ́bi ọba kẹ́ ló fún wa o àwọn ọba tí Gani sọ pé òun kọ lẹ́tà sí tó yẹ kán lọ bá nìyẹn kí wọ́n dá Gani lóhùn ẹ lè mọ̀ pé àwọn eléyìí wọn ń ṣe ìran tí wọ́n lè jà fún ìran Yorùbá wọn lè jà fún ìran wa àwọn eléyìí ọ̀tẹ̀ wà nínú wọn ìlara wà lára wọn so wọn ń ṣe ẹ̀dá tá a lè gbọ́kànlé wọn ò ṣe é gbára lé tẹ́yìn bàbá ojú tẹ́yìn fi ń wò ó yàtọ̀ sí ojú táwa fi ń wò ẹ láyé ẹ má ẹ bà láyé sọ pé káwọn sọ pé kí Ìgbòho lọ pè wá wọn pè wá fún kí ni kí ló fẹ́ pè wá fún tóun ló rán wa ń ṣẹ́ ló fi máa pè wá ni kò rán wa ń ṣẹ́ náà ọmọ ẹ̀yìn ẹ̀ ni wá tẹ́ ẹ bá ń ṣe nǹkan tó right pẹ̀lú ọ̀gá wa àwa ò ní sọ̀rọ̀
bọ̀tẹ́ ẹ bá ń ṣe nǹkan tó rọ́ǹgì kẹwa ní ká dákẹ́ ká fọwọ́ lẹ́rán ká máa wò nítorí kíni Ìgbòho ń ṣe ni yẹpẹrẹ kó dẹ̀ ṣe ni àrífín bí Gani ò ṣe gbọ́dọ̀ jẹ ni àrífín lòun náà kò ṣe ni àrífín olórí ogun ni ìgbà tó gun le tílẹ̀ ń pò yìí Ìgbòho la rí ó dúró láàárọ̀ ó dúró lọ́sàn-án ó dúró lálẹ́ ó dúró ní gbogbo ìgbà Gani náà ń pòwe ẹ mọ iye fídíò tí Gani fúnra ẹ ti ṣe ni nígbà tó jẹ́ ọlọ́pàá ń wá òun ò sá lọ o òun lọ fara àwọn kalẹ̀ inú ìlú náà òun ò lè sá lọ ó ṣe máa sá lọ ṣebí jàǹdùkú lẹ́yìn ṣe ń gbà yẹn nǹkan tó fi arrest ẹ̀ ń gbà yẹn ẹ̀ ń ṣe jàǹdùkú ẹ̀ ń para yín ni nà ogun wo là ń jà ńgbà tí wọ́n arrest ẹ̀ my 12 ẹ ti bá àwọn Haúsá jà tán ẹ ti bá àwọn Haúsá jà tán gbà yẹn nà kẹ́ tó máa para yín ẹ̀yin àti ẹgbẹ́ Fáṣẹ̀hùn àti ẹgbẹ́ Gani ẹ bẹ̀rẹ̀ sí jà gbogbo tẹ́ bá ti kára yín mọ́ ẹ máa yìnbọn para yín ẹ máa para yín pakúpa ẹ mọ iye ẹ̀mí tó ṣòfò nílẹ̀ Yorùbá ni ìjọba dẹ̀ ní òun ò gbọ́dọ̀ gbọ́ yín mọ́ bèbí tó bá ti rí yín shoot aside ni wọ́n dẹ̀ declare san Gani wanted pé kán lọ mú wa Gani dẹ̀ ń sá kiri ó dẹ̀ padà lọ hand over ara ẹ̀ kalẹ̀ ẹ̀ ṣe yàtọ̀ wá sí nínú ẹni tó jẹ́ pé ó dìde sorry tó dìde tó fèsì ìran kan pé ìran yìí ẹ wá láti ìran yín àmọ́ bí tẹ́ ẹ ti wá ẹ wá ń lé àwọn bàbá wa kúrò nínú oko tán ti ń dá oko ẹ wá ń gé wọn lọ́wọ́ ẹ̀ ń gé wọn lápá àwọn ìyá ẹ̀ wọn lè lóko mọ́ ìbẹ̀rù ti dé gbogbo wọn ò lè lọ síbi kankan mọ́ ebe yìí náà lọ́tẹ̀ lọ mú wákìlì ńgbà náà ẹ̀yin ṣe lọ mú wákìlì tó bá pé ìlú dáa kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìran Yorùbá ìjà tí májàsọ́lá jà ìjà ìran Yorùbá ni Fúlàní tó dẹ̀ dìde ogun ní Buhari tó dìde pé kán lọ pa Sunday mọ́nulé kì í ṣe ìran wa ìran tiẹ̀ ló gbèjà ìran ẹ̀ ló fẹ́ dáàbò bò ìran ẹ̀ lórí pé wọ́n kọjú ìjà sí ìran òun tí ìran òun ṣe burúkú tàlẹ̀ ń bi wọ́n léèrè ìran ẹ̀ ló fẹ́ pa ló fi kọjú ìjà sí Ìgbòho ṣé àròkọ̀ tó bá rí Ìgbòho mú lọ ń gbà yẹn no way wọ́n á ṣáà make sure pé wọ́n ṣe ní jàǹbá gbogbo jàǹbá tó bá wà lọ́wọ́ wọn ni wọ́n á fi ṣe àwọn Yorùbá dẹ̀ pa òwe Yorùbá da gan Yorùbá ní akíkanjú tó bá mọ̀ ìjà tí ò bá mọ̀ sá irú wọn máa bógun bòmí lọ ni bẹ́ẹ̀ ni tí akíkanjú tó bá mọ̀ ìjà tí ò bá mọ̀ ìsá irú wọn máa bógun bòmí lọ ni àdúpẹ́ pé akíkanjú ni ó dẹ̀ mọ̀ sá tó tí ò bá mọ̀ sá ó lè ti bógun bòmí lọ ìyẹn lógun àwọn Fúlàní yẹn torí wọ́n á dì pàǹpálẹ̀ lórí gbogbo ohun tó bá ń gbẹ ní agbára wọn pátá ni wọ́n máa lò láti gbé sọ pé àwọn yanjú ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ mọ iye àwọn ọmọ ológun wa tí Haúsá ti pa táwọn Fúlàní ti padà nù èèyàn wá tì mọ́lé wọ́n lé owó kò lè lílùú for the 5 years ó wá padà dé wá bẹ̀rẹ̀ sí ṣe lára ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí láì jẹ́ pé ó wá fún yín kò sẹ́ni kan tó tan kámẹ́rà fún yín kẹ́ tó bẹ̀rẹ̀ sí tan kámẹ́rà ìbẹ̀rẹ̀ kámẹ́rà wọn ni mo kọ́kọ́ play fún yín yẹn bàbá ìṣọ̀kan Oòduà ẹ mọ nǹkan tẹ́ ẹ máa sọ o ẹ mọ nǹkan tẹ́ ẹ máa sọ àgbàlagbà tá a nífẹ̀ẹ́ sí ni yín a nífẹ̀ẹ́ sí yín o ẹ mọ nǹkan tẹ́ ẹ máa bá wa sọ o a rẹ̀ fẹ́ rí yín fín ẹ mọ nǹkan tẹ́ ẹ máa bá wa sọ o ẹ mọ nǹkan tẹ́ ẹ máa bá wa sọ tọ́lọ̀ bá ti rí bí eléyìí ẹ mọ nǹkan tẹ́ ẹ máa bá wa sọ o ẹ lè máa sọ pé kí wọ́n lọ pè Ìgbòho nǹkan tẹ́ ẹ ń sọ náà ni àwọn náà tún sọ pé kán lọ pè Ìgbòho kán pè Ìgbòho pé kí ni kán pè àwọn wo ni blogger ẹ máa sọ pé ó ń sanwó fáwọn blogger wo ló ń sanwó fún rìsíìtì tó fi ń sanwó dá ojú ta ló ṣe sanwó fún wọn ṣé ẹ lè fi ìgbésí ayé yín ṣépè pé tó bá jẹ́ pé lóòótọ́ ó dá yín lójú wípé Sunday Ìgbòho ń sanwó fáwọn blogger kẹ̀dẹ̀ ṣépè kẹ́ fi tinú yín ṣépè kẹ̀dẹ̀ sọ fún Ọlọ́run pé Ọlọ́run dá gbogbo nǹkan yín rú pé ó dá yín lójú pé kí Ọlọ́run dá gbogbo àlámọ̀rí yín kó dá gbogbo ẹ̀rú torí tẹ́ ẹ̀ mọ̀lẹ́ sọ ẹ̀ kàn ẹ̀ assume ẹ̀ ṣé assume mi náà ni ẹ̀ assume mi náà kọ́ tẹ́ ẹ̀ rí tí ò ṣojú yín tẹ́ ẹ̀ rí face to face báyìí tẹ́ ẹ̀ ó yá èèyàn wo ló lè mú rìsíìtì jáde pé rìsíìtì tí Ìgbòho fi sanwó fún mi lélẹ́rìí níbo ni Ìgbòho ti ráyè tó yẹ kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ yẹn o àgbàlagbà nìyín o àgbàlagbà nìyín o àgbàlagbà nìyín o àgbàlagbà nìyín o tí ó wà ń kú tọ́nu tá a ní kí wọ́n release ẹ̀ pẹ̀lú àwọn 12 tí wọ́n kó lọ nílẹ̀ everything lásán gbogbo picture gbogbo oríṣiríṣi nǹkan la kó dání
kí là ń sọ kí lẹ̀ ń sọ ọ̀rọ̀ ti kọjá gbogbo dáadáa tí ibi tẹ́ dé yẹn o ayé ìgbà kan ni gbogbo tẹ́ máa sọ tá a máa sọ pé kìnnì ọ̀rọ̀ ti ju gbogbo bẹ̀yẹn lọ sà. Gani wà recognize láàrin ilẹ̀ Yorùbá ó lè wà recognize ní Canada òyìn láàrin àwọn ọmọ Yorùbá ẹni tí ò kí ń ṣe Yorùbá lásán gan ó mọ Ìgbòho. Yeah, Igboho is well known everywhere.